Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ipinle àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ló mú wá sí ti gbòyìn láti kàn ní jíkí alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ènìyàn 21 pàdánù ẹ̀mí wọn níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní Másọ̀sọ̀ Òkèné sí Lọ́kọjà. Afurasi Ajinigbe kan ni wọ́n ti gbẹ̀mí rẹ̀ ní ìpínlẹ̀ Delta tí wọ́n sì dóòlà àwọn tí wọ́n jí gbé. Àwọn olùgbé ní agbègbè kan ní ìlú Èkó ti ké gbàjarè bí àwọn jàǹdùkú ṣe ń da àlàáfíà agbègbè náà rú. Ọkọ̀ tẹ ọkùnrin kan pa ní ìpínlẹ̀ Anambra níbi ìjàmbá ọkọ̀ tó wáyé. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú ọkùnrin kan tí wọ́n rí òkú rẹ̀ nínú ọkọ̀ rẹ̀. Ìtọ́sẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún ẹ jẹ́ kí adé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntún aréde pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ènìyàn 21 pàdánù ẹ̀mí wọn níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní Másọ̀sọ̀ Òkèné sí Lọ́kọjà. Ìṣẹ̀lẹ̀ tí kò dùn mọ́ ènìyàn kan wáyé ní Másọ̀sọ̀ Òkèné sí Lọ́kọjà ní ìpínlẹ̀ Kogi ní ọjọ́ Àìkú Sunday bí ìjàmbá ọkọ̀ ṣe gbẹ̀mí ènìyàn 21 gẹ́gẹ́ bí ìròyìn tó jáde láti ọ̀dọ̀ àjọ ìṣojú pópó Federal Road Safety Corps tí agbẹnusọ wọn Jonas Agbo sọ ní ọjọ́ Àìkú Sunday pé ọkọ̀ àjàgbé Dangote kan àti bọ́ọ̀sì Toyota fi orí sọ ara wọn nígbà tí awakọ̀ àjàgbé náà ya ọkọ̀ sílẹ̀ níbi tí kò yẹ. Ọkọ̀ bọ́ọ̀sì Toyota náà ló kó èrò láti Kano tó sì ń bá ọ̀nà tirẹ̀ lọ kí ọkọ̀ àjàgbé náà tó ya ọkọ̀ sílẹ̀ níbi tí kò tọ́ tí ó sì kọlu bọ́ọ̀sì náà tí àwọn èrò tó lùgbàdì jàmbá náà sì jóná gbúrúgbúrú. Afurasi Ajinigbe kan ni wọ́n ti gbẹ̀mí rẹ̀ ní ìpínlẹ̀ Delta tí wọ́n sì dóòlà àwọn tí wọ́n jí gbé. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta ti ní òun ti gbẹ̀mí afurasí Ajinigbe kan tí àwọn sì gba ìbọn atamátàsé AK-47 tí àwọn sì dóòlà àwọn tí wọ́n jí gbé ní agbègbè Orogun ní ìpínlẹ̀ náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Bright Edafe ní ìlú Asaba tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Delta ó ní àwọn gba ìpè ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 16 oṣù kẹrin ọdún 2024 pé àwọn afurasí ajínigbé wà ní òkúnà Orogun níbi tí wọ́n sì farapamọ́ pẹ̀lú àwọn tí wọ́n ti jí gbé. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Àbániwọ́ndà Olúfẹ́mi wọ́n pàṣẹ fún DPO ọlọ́pàá ti àgọ́ Àbúráká SP Fabian Ajami láti níwájú ikọ̀ ọlọ́pàá tó lọ sí agbègbè náà. Wọ́n gbé pẹ́rẹ́gì kaná láàrin ara wọn tí wọ́n sì yìnbọn mọ́ ọ̀kan lára àwọn afurasí náà tí ó sì farapa yánnayànna nígbà tí àwọn yòókù sì sá lọ. Ẹ̀dáfì ni wọ́n ti gbé afurasí tó farapa náà lọ sí ilé ìwòsàn tí ó sì ti pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tó ń gba ìtọ́jú tí ó sì ní àwọn tí àwọn dóòlà
ló wà ní àlàáfíà tí wọ́n sì ti padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn. àwọn olùgbé ní agbègbè kan ní ìlú Èkó ti ké gbàjarè bí àwọn jàǹdùkú ṣe ń da àlàáfíà agbègbè náà rú. àwọn olùgbé ní agbègbè Fádèyí ní Ṣómólú ní ìlú Èkó ti ké gbàjarè báyìí lórí bí ìwà àwọn jàǹdùkú ṣe ń gbogbo sí ní agbègbè ọ̀hún. olùgbé tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní òpin ọ̀sẹ̀ ní àwọn ọ̀dọ́mọkùnrin tí ọjọ́ orí wọn kò ju ọdún 16 sí 20 ọdún ni wọ́n pagidínà àlàáfíà agbègbè náà àti àwọn tó ń ṣòwò níbẹ̀ tí wọ́n sì ní wọ́n ń dúnkokò mọ́ àwọn ọlọ́pàá láti lè ṣe iṣẹ́ wọn bí ó ti yẹ. ìkọlù yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ní ti ọ̀kan lára òṣìṣẹ́ ilé iṣẹ́ omi kan Ṣẹ́gun Ọ̀jẹ́lẹ̀yẹ ní agbègbè Alhaji Káfò Oyèlẹ́yẹ ni wọ́n ní ó ń dá oníbàárà rẹ̀ kan lóhùn nígbà tí àwọn ọ̀dọ́kùnrin náà wá fi ẹ̀sùn kàn pé ó kọlu òpó iná tí ó sì di yánpọnyánrin láàrin wọn tí ọ̀kan nínú àwọn ọ̀dọ́kùnrin náà sì gun Oyèlẹ́yẹ ní ìbò ní èyí tí àwọn ènìyàn gbé e lọ sí ilé ìwòsàn general ní Ṣómólú kí wọ́n tó darí rẹ̀ sí ilé ìwòsàn Igbóbì. ní báyìí ó ti ṣe iṣẹ́ abẹ nítorí iṣan ara rẹ̀ ti ní ìjàmbá tí yóò sì ra ìgò ẹ̀jẹ̀ 8 báyìí. ọkọ̀ tẹ ọkùnrin kan pa ní ìpínlẹ̀ Anambra níbi ìjàmbá ọkọ̀ tó wáyé. ọkùnrin kan tí wọn kò tí ì mọ̀ ni ó ti pàdánù ẹ̀mí rẹ̀ síbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìkóríta Ìgbára ní ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ tó lọ sí Onitsha sí Ìtẹ̀jẹ́ sí Ọ̀ka ní ìpínlẹ̀ Anambra. gẹ́gẹ́ bí ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ṣe sọ pé ìjàmbá náà ló wáyé ní aago 8 àárọ̀ ọjọ́ Àìkú Sunday. ìjàmbá náà ló wáyé láàrin ọkọ̀ èrò kan tó kún àti ọkọ̀ àdáni Toyota Sienna kan. ènìyàn 10 ló wà nínú ọkọ̀ náà, ọkùnrin 7 àti obìnrin 3. nígbà tí ọkùnrin kan pàdánù ẹ̀mí rẹ̀ tí ẹlòmíràn sì farapa. òṣìṣẹ́ fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó Federal Road Safety Corps Charles Gbemi tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ohun tó lè fa ìjàmbá náà ní eré àsápajúdé tí ó fa ìkọlù. àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú ọkùnrin kan tí wọ́n rí òkú rẹ̀ nínú ọkọ̀ rẹ̀. ọkùnrin kan tó fìlú Èkó ṣèbùgbé kíhà Bello ni wọ́n ní ó ti pàdánù ẹ̀mí rẹ̀ sínú ọkọ̀ rẹ̀ ní agbègbè Victoria Garden City ní ìlú Èkó ní ọjọ́ Ẹtì Friday. ìròyìn tó jáde ní ọjọ́ Àìkú Sunday ní ẹni ọdún 42 Bello ni wọ́n ní ó gbé ọkọ̀ rẹ̀ kalẹ̀ tó sì ń ṣiṣẹ́ ní ojú kan fún àìmọye wákàtí nígbà tó jókòó nínú ọkọ̀ náà. nítorí iṣẹ́ tí ọkọ̀ náà ṣe lójú kan fún àìmọye wákàtí ni ó jẹ́ kí àwọn olùgbé ní agbègbè náà fura tí wọ́n sì sún mọ́ ọkọ̀ náà tí wọ́n sì bá lórí ìjókòó níbi tí kò ti lè ṣe ohunkóhun mọ́ tí wọ́n sì gbé e lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ní ó ti gbẹ́mìí mì. nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà Benjamin Mbèyé ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. kò ní tó báyìí lọ lórí ìròyìn Kayegbo fún tètè ní orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣewọ́ káfíńrì pàdé o. Kayegbo ni ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo.